Africa Content TV. When the boy was so that I remember when I was nobody, I never thought I would be somebody. I remember when I was somebody, everybody was so that I remember when I was somebody, I never thought I would be somebody. I go day Monday talk. Oṣù kan sáyé ìyàgbẹ́rẹ́gbẹ́. Lord God of prosperity, I wish you. Láàásì kò sọ pé ọmọ tipẹ́tipẹ́. Àgbà ti dé láàrín bàtà ara àtọ́sí. Sáà ní kéèyàn ojú ọba tó. Happy birthday to you. Agbóhùn ní Adéjọ́. Oní bí ọ̀rọ̀ bá ọ̀gá ni ọ̀làdọ̀ fún ọ̀nà lọ́dọ̀ pé ìṣòwò àgbẹ̀ṣẹ̀wò olóògbò lọ́dọ̀ ìgbàmíà lọ́dọ̀ bá bíbí àtọ̀ ọ̀gbà ìbújẹ́ àmì ìbúrọ̀ màláyò ọjà lọ́mọ́kàn ọ̀gbálẹ̀ ọmọ mi ò ṣùgbọ́n ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá bọ̀ lè láti ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá bọ̀ lè láti ara rẹ̀. Everybody. Akẹ́ẹ̀dẹ́ máa ń dẹ́gbà ṣùgbọ́n dídájọ́ àdúgbò ìgbàgbọ́. Lọ́gbọ́n àpẹẹsẹ́rìsì, ọ̀wẹ́ àdáàdìẹ̀ àbáàdàmọ́. Sáà ìtọ́ náà bọ̀. Ó ti ń bọ̀ ọ̀gbọ̀n.